òjì mo gbogbo yín káàbọ̀ sí orí ìkànnì Orísun láti mo kí yín pé ẹ káàárọ̀ ẹ káàsán ẹ káalẹ́ ní ibi tẹ́lẹ̀ gbogbo tẹ́lẹ̀ bá tẹ́lẹ̀ láǹfààní láti máa wò ìkànnì Orísun láti àjíjẹ ara yóò máa jẹun ọlọ́run ní fáìsàn ṣe gbogbo wa ojú tẹ̀ fún wò àti títẹ̀ fún wò ọ̀rọ̀ òdì kò sì ní fọlá ṣe ẹ ṣeun. Orísun láti TV #1 Islamic channel jẹ́ ìkànnì tí ó wà fún oríṣiríṣi wáàsí àti ọ̀rọ̀ ẹ̀sìn látọ̀dọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà ńláńlá jàǹkàjàǹkà tí wọ́n mọ̀ máa ṣàlàyé ọ̀rọ̀ nípa ẹ̀sìn wa. Ní báyìí ẹ bá mi subscribe sórí Orísun TV kí ẹ lè máa jẹ ọ̀pọ̀lọpọ̀ gbádùn àwọn fídíò tá a lọ fi síbẹ̀ lónìí ọ̀rọ̀. Ẹ bá mi like kí ẹ sì bá mi subscribe, ẹ bá mi share kí ẹ bá mi comment sórí àwọn fídíò ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ ti sí. À ń sunkún ọmọ ìwọ ń jìjà aṣọ, à ń sunkún ọmọ ìwọ ń jìjà aṣọ, àbèjìká bí ẹni kan lu kẹ́kẹ́, à ń sunkún ọmọ ìwọ ń jìjà aṣọ. Aṣojú ẹni kò ká sẹ́yìn lé ní, àṣẹyìn lé ní kò wọ́pọ̀ láyé mọ́. Aṣojú ẹni kò ká sẹ́yìn lé ní. Markazi bímọ tó pọ̀. Ẹ sì sọ̀rọ̀ kan òun náà mo fẹ́ mú, mo fẹ́ kàn mọ́ sí wípé aṣojú Deni àtàṣẹyìn Deni èèyàn máa ń ṣojú Deni nígbà míì tí ò ní ṣẹ̀yìn. Ó wà bẹ́ẹ̀ náà. Wọ́n sọ bẹ́ẹ̀ àmọ́ bó ṣe rí nìyẹn. Àwọn míì ṣẹ̀yìn wọn ṣojú fún ìdí kan àbí kejì, wọn lágbára àti ṣe ojú nígbà tí wọ́n ń ṣojú, àmọ́ nígbà tí wọ́n ṣẹ̀yìn eléyìí ò ní bàjẹ́, màá ṣẹ̀yìn. Á mú mi rántí pé ẹjọ́ ta lọ Sàkété, ta tẹ̀lé àwọn bàbá Sheikh Adam, ta tẹ̀lé wọn lọ Sàkété. Wọ́n wá dá orin wákà kan, òun náà ló ṣe déédéé ọ̀rọ̀ tẹ́ sọ yẹn, pé ọba aláàfin kan wà, ìsì máa dá orin ní gbogbo ìgbà tó bá fẹ́ tọ́rọ̀ bá ṣẹlẹ̀. Òun pẹ̀lú ìyàwó ẹ̀ kò bímọ, àmọ́ ó fẹ́ràn ẹ̀. Òun wá ń sunkún wípé kó raṣọ fóun. Ọ̀rọ̀ ṣàwá di ó dìjà fa àwọn ọba yẹn wá rí sí pé gbogbo àwọn amẹ̀wà òun ó yẹ kí wọ́n dá sí, wọ́n dá sí, ó dẹ̀ ń fẹ́ràn ẹ̀. Wọ́n rí pé ìyàwó yìí bínú lọ lé, ó kẹ́rù lọ lé, ẹnìkan kan ò sọ sí. Kí ni ó wá ṣẹlẹ̀? Wọ́n bá ní kan gbélù jáde. Wọ́n bá ní à ń sunkún ọmọ ìwọ ń jìjà aṣọ, à ń sunkún ọmọ ìwọ ń jìjà aṣọ, àbèjìká bí ẹni kan lu kẹ́kẹ́, à ń sunkún ọmọ ìwọ ń jìjà aṣọ. À ń sunkún ọmọ ìwọ ń
àjànàkú tó nígbó kò lè dá gbógbé à ń torí ẹyẹ abìyẹ bàgẹ́bàgẹ́. Òun ò lè dá ààfin gbé, òun ò lè dá kankan gbé tó bá sí ń bẹ̀. Àmọ́ òun retí pé káwọn èèyàn dá sí, wọn dá sí. Aṣojú ẹni aṣojú ẹni kò ká sẹ́yìn lẹ́yìn, àṣẹyìn lẹ́yìn kò ọ̀pọ̀ láyé mọ́. Aṣojú ẹni kò ká sẹ́yìn lẹ́yìn. Ó dáa bẹ́ẹ̀. Ìyẹn la wá fẹ́ ọ̀rọ̀ tẹ́ sọ yìí, orin ẹ̀ kódà ní Sakété ọ̀hún ni wọ́n ti sọ. Àbí so àwọn tó wà ń bẹ̀ ẹ̀yin míì tàjíjọ wà ń bí ẹ̀sìn ń bẹ̀ ẹ̀yà lè máa gbọ́. So ká ṣe ẹ̀yìn àwọn Ustaz Kelani, Sheikh Kelani, Sheikh Moin àti man huwa ala shakilatihi bẹ́ẹ̀ wọ́n ṣojú wọ́n tún ṣẹ̀yìn, wọ́n ṣojú wọ́n tún ṣẹ̀yìn, wọ́n ṣojú wọ́n ṣẹ̀yìn. Kọ́lọ́run kó san wọ́n lẹ́san dáadáa. Àdúrà tá bá fẹ́ ṣe máa fi lé àwọn àfáà Suleiman lẹ́nu kó má jà sí pé èmi nìkan ni mo gbogbo nǹkan tẹ́ rí nígbà tẹ́ débi tẹ́ ní pé ó yàtọ̀ ó ṣe Ọlọ́run ni o. Àrówó ń bì kan àmọ́ Ọlọ́run ṣe. Àwọn èèyàn míì ló bá fún mi ń tọrọ kọ́bọ̀ màá tọ́jú ẹ̀. Nǹkan tó fún mi tí mo tọ́jú yẹn nǹkan t'Ọlọ́run ní pé kó ká àfi ṣe sínú ọgbà ń bí. Mi ò lé tèmi, mi ò sì lé tèmi, mi ń lé tọ́mọ kan wípé mò ń lé kíní ìfọ́mọ mi. Mi rò pé bóyá ẹ gbọ́ mi. Ẹ bá lọ maktaba yẹn
tírà díẹ̀ lè ta bá ní ọ̀dọ̀ bàbá torí wọ́n sọ pé ok tírà tó bá ti ju khamsu mujalladat wọn kò sí maktaba gbogbo ètẹ́ rí ń bẹ̀ owó ara mi ni mo fi rà n bá tọ́jú ẹ̀ pé n bá lọ mọ́sárì màá ra tírà tí n bá rà màá kó wá màá tọ́jú ẹ̀ lọ́nà ní pé kẹrí kó rí bẹ́ẹ̀ yẹn lẹ́yìn yẹn gbogbo bẹ́ẹ̀ ṣe ń wo yẹn ẹ̀ ń tọ́ka pé mo lọ́lọ́run ló ṣe ọlọ́run tó ṣe yẹn wọ́n ní jọ́ kan Jibrilu ó wá bá Nábì so ó wá bi Ànábì pé ṣé gbogbo nǹkan tó ń ṣe yìí ṣé ìwọ nìkan náà ni Ànábì ní méjì ó tún ní pé ṣé gbogbo ẹ̀ pátápátá báyìí méjì náà ni mẹ́ta ṣé gbogbo eléyìí tó tá ń rí náà ṣé mẹ́ta péré wá náà lè ṣe mẹ́rin fa ó fi kàá kí ni mo fẹ́ fàyọ ń bẹ̀ ni pé ẹ̀ ń rí kò lè rọrùn kó ṣe so àwọn tẹ́ rí lára mi tí wọ́n dúró àwọn ni wọ́n ṣe àti Sheikh Abdullahi mo fẹ́ dárúkọ àwọn nǹkan kọ̀ọ̀kan ni kí n wá kó sábẹ́ gbogbo ẹ̀ kọ́nsúlà Al-Wakil Muhammad Fatih àti tó fi wá bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ tó fi dọ́dọ̀ Sheikh Mu'in gbogbo yín mi lè dárúkọ yín tán àní mo wò ó mo ń rẹ́rìn wàláì ṣé mo ń lálà ni àbí wàláì ọlọ́run kó bá a sọ mo rántí pé ní Muhammad àfáàfáà tíù rahimahullah mo wá sí sakété kan mo wá ń bi nílé kí ó ń bẹ̀ ni wọ́n wà ọ̀tọ̀ ní ìgbà tán wà ń Kútọ̀nù mo máa ń bẹ̀ wọ́n wò ní Kútọ̀nù yẹn so eléyìí tí mo máa tó ní kókó tí mo fẹ́ sọ yìí wọ́n ti kọjá sí Sakété
so mo á wá sí Sakété. Àwọn kan wà nílé kí oúnjẹ náà wọ́n fẹ́ Sheikh Fati wa ń sọ pé kí lẹ̀yin ṣe ẹ kọjá lọ ẹ fi wọ́n lẹ̀ wal yuballigh al-hadiru minkum ash-shahid الشاهد الغائب. so náà ni okay wọ́n bá fi wọ́n lẹ̀. Wọ́n wá ń sọ̀rọ̀ kan jọ náà ọ̀rọ̀ yẹn inú ẹ̀ lẹ́tí ẹ ti sọ ìtàn bẹ̀. Àmìlẹ̀ tí mo á fẹ́ fi kún ní pé àdúà àwọn bàbá méjèèjì gbà bọ́lọ́run ṣe máa ń gbàdúà àwọn ẹni ẹ̀. hunalika da'a Zakariya rabbahu. Ànábì Zakariya ó fi Maryam ó fi tọrọ nígbà tó rí ìyanu Ọlọ́run lára ẹ̀. Sheikh Adam náà wọ́n fi bàbá Fatiu Sheikh Fatih tọ́lọ́ ń ṣe fún Sheikh wọ́n fi tọrọ. Lóòótọ́ ọ̀rọ̀ lè débi tọ́rọ̀ ti débi pé ṣọ́mọ ẹni lè mọ́mọ́ ẹ̀ wá. mọ́mọ́ ẹ̀ wá yẹn ìgbà tí Sheikh Fati padà sí Sakété àwọn oríṣiríṣi nǹkan ló ṣẹlẹ̀. Sheikh Fati wá bó ṣe bẹ̀rẹ̀ markazi tó ń kọ́ tí Sheikh Adam wá débẹ̀. Mo fi rú ẹ̀ tọrọ kọ́lọ̀ ń ṣe rú ẹ̀ fẹ́mi náà. Ṣe bọ́mọ ẹ ló múlé kí ó dáńdáì tó sì ṣe dáadáa ń bẹ tó mọ kéwì. Èmi náà fi bẹ́ẹ̀ tọrọ. Mi ò sí ń bẹ̀ bọ́n Sheikh Fatiu ló ń sọ fún mi. Ọlọ́run gbà. Ọlọ́run gbà méjèèjì ló gbà. So ó gbà tẹnìkan tẹni àkọ́kọ́ tó gbà tẹnìkejì fi jowú kò bàjẹ́ ó sì gba tẹnìkejì náà. Gbígbà àdúà làwà yìí. Àdúà àgbà ni. Kí la mọ̀ ṣe? Kí la mọ̀? But gbígbà àdúà ni. So kọ́lọ́n kó má bàjẹ́. Àti kíní àti kejì kọ́lọ́n kó má bàjẹ́.
ọlá al-Qur'an ọlá wad-duha alam nashrah. Bismillahir rahmanir rahim. Wad-duha wal-layli idha saja ma wada'aka rabbuka wa ma qala wa lal-akhiratu khayrun laka min al-ula wa la-sawfa yu'tika rabbuka fatarda alam yajidka yatiman fa'awa wajadaka dallan fahada wajadaka 'a'ilan fa'agna fa'amma al-yatima fala taqhar wa amma as-sa'ila fala tanhar wa amma bi ni'mati rabbika fahaddith. Bismillahir rahmanir rahim. Alam nashrah laka sadrak wa wada'na anka wizrak alladhi anqadha dhahrak wa rafa'na laka dhikrak wa inna ma'al usri yusra inna ma'al usri yusra wa idha faragta fansab wa ila rabbika farghab. Àwọn àfáà Suleiman wọ́n á ṣe àdúrà fún gbogbo yín lẹ́nu àwọn àfáà tàwà ń bì. Wọ́n fẹ́ lè rí pé kọ́ mọ́ fi kíní yìí sí ibẹ̀ nítorí wípé bàbá tó ní àdúà wọ́n ti ṣàdúà wọn, bàbá tó ní tọ́lọ́run fún ní gbígbà àdúà tó yẹ pé tó bá ṣe àdúà yẹn ó gbà bí n ti ń gbà á bọ̀ alátàná ó ti ṣàdúà. Kódà bí wọn ò fi ẹnu wọn yìí ṣe ọkàn látòru làdúà yín ti ń gbà á bọ̀ wá torí pé inú wọn dùn wọ́n sì rẹ́rìn ẹ̀rín tí èé ṣe ẹ̀rín kíkan torí ènìyàn máa rẹ́rìn kíkan gbà mí tínú bá ń bàjẹ́ tó wà báyìí kò rí bẹ́ẹ̀. Àmì ẹ̀ ńlọrọ̀ tẹ́ sọ tán nísìn. Ẹnígbà tí bàbá dé Sakété ọlọ́lẹ́kàláfíà fún yín wọ́n wá fi bàbá wa Muhammadul Fatih wọ́n fi tọrọ ìkọlọ́hun ṣírò ẹ̀ fáwọn. Àdúrà yẹn gbà débi pé ẹnìkan tí ń fẹ́ yín náà tọrọ lójú yín náà tọ́lọ́hun sì gbà ṣògùlólò ńjọ́ tó dé bí tó jẹ ràísù tó ṣe kíní tó ṣe gbogbo ẹ̀ ọwọ́ agbọ́bẹ̀ sí ń ṣe wá sí ẹ wá ń ṣe wá sí kankan ẹ kó ńlọrin ẹ tún bọ́ síbì kan ẹ tún dé ẹ tún kó mbẹ ẹ tún ṣe wá sí mbẹ ẹ ṣe ó lé mi ò lè ṣerú eléyìí tí ń bá lọ Ìlọrin yìí ti kú òní Èkó lásùbà yìí wá sun Ìkírun yìí ṣẹ̀ṣẹ̀ wá gbéra ńjọ́ kejì ẹ ń sọ báyìí ẹ ń sọ báyìí ẹ ń sọ báyìí ẹ ń sọ báyìí lẹ́ẹ̀kan náà èmi náà fi irú yín yìí tọrọ kọ́lọ́hun ṣe bẹ́ẹ̀ fóun eléyìí wù mí ẹ̀yin tí wọ́n fi tọrọ tẹ́yìn tó wá ṣàdúà fún yàn ẹ̀rí pàdúà yẹn ti gbà ẹ sì ti kéwọ́dù ha ẹ̀tún kálàmù náà sì rá sí àdúrà ti parí kákàn ṣe kí gbogbo akájọ tó wáyé pé lóòótọ́ mọ̀ríkàsí kan náà jọ ní wá kájọ ké mọ̀ríkàsí 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 àǹtàlímúnà mọ̀ríkàsí kọ́dà yìnbá ní ká dìde ká wí bàbá wáńsáná sáńkọ́ mọ́nà mini àmà náà dá mìíràdá lílúwàrà lísàmà lómi wà nísọ wàlẹ̀ àmàn lísàmà èyí tí a ṣe yìí yóò sọ fún ọlọ̀tẹ̀ wípé ọ̀tẹ̀ ọ̀dá èyí tí wíwá tí ẹ wá yìí yóò sọ fún kanut aláìmoore wípé ó yẹ ká máa moore
wọ́n kọ́ látara tí yìí tọ́lọ̀ ń bá ní ẹlòmíì lò yọkọ̀ yín bẹ́ẹ̀. Bàbá dúpẹ́ fún yín púpọ̀, wọ́n sì ṣàdúrà fún yín bẹ́ẹ̀ ń tí ń bá bọ̀. Ọlọ́run ní yẹ ẹsẹ̀ yín, Ọlọ́run ní yẹ ẹ̀mí yín, ọlá Ànábì wa Muhammad. Bí mọ́ríkàsì Agége ti ń dá lọ tí àwọn tó gbà fún un ní náà sì ń dá tí sì ń dá fún wọn, Ọlọ́run jẹ́ ọmọ dá bẹ́ẹ̀ lọ fún yín bẹ́ẹ̀, ọlá Ànábì wa Muhammad, ọlá Al-Qur'ani. Subhana rabbika, ẹ̀mí gúngùn àtàláfíà ara ìrọ̀nsà, ẹ̀mí gúngùn àláfíà alọ́kọ̀ mọ́sá bá ṣe fún yín. Gbogbo àwọn àdáwọ́lé yín lọ́hùn níjọ́ tí a dé bẹ̀ tààrí àwọn fùsùl tí a rí àwọn mọ̀bá ní tí gbogbo ẹ̀ wà dáadáa tí wọ́n ń ṣe bọ́yẹ́ pé àwọn òtí ẹ̀ ànírú ẹ̀ ní àhíkọ́ pé àwọn nẹ̀sàmí domina lè káàrí àárí yẹn ẹ̀yìn tẹ́ǹsì tún rí Ọlọ́run ní dáadúró fún yín wọ́n dá nẹ́bí wa kò ní agbàmọ́kànlá Ọlọ́run ṣe fẹ́ fún wa o, yóò dẹ̀ bá sọ yín wọ́n dá nẹ́bí wa Muhammad. Gbogbo ẹ̀yin tẹ́ wá tẹ́ mórí yìí, Ọlọ́run ó fi mímú orí yẹn yóò fi sẹ̀san fún yín ọlá Ànábì wa Muhammad. Nífẹ̀ẹ́ wíjù báhùn náà lọ, ọlá Fatiha. Alhamdulillahi rabbil alamin arrahmanir rahim maliki yawmiddin iyyaka na'budu wa iyyaka nasta'in ihdinas siratal mustaqim siratal ladzina an'amta alaihim ghayril maghdubi alaihim waladdallin amin. Subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun. A tún ní orin kan tá mọ́ fi ń gbé jòkó ńlẹ̀. Rabbana balighala ike Rabbana balighala ike najina min shari samani najina min shari samani watina min kasa mata watina min kasa data waridoma nelele amani waridoma nelele amani bana rabbale gala ike rabbana rabbale gala ike ferele ṣegele àlọ́ orí wàrí àmúṣẹ kànílẹ̀ àlọ́ orí Olúwa ṣẹgẹ́ṣẹgẹ́ fàlùfà wà Olúwa ṣàforíjì fàlùfà wà kò fi wọ́n ṣàlìjọ́nà àwọn ẹni rẹ̀ kò fi wọ́n ṣàlìjọ́nà àwọn ẹni rẹ̀. Olúwa ṣẹ̀kẹ́ṣẹ̀kẹ́ fáwọn òbí àwa, Olúwa ṣàforíjì fáwọn òbí àwa kò fi wọ́n ṣàlìjọ́nà àwọn ẹni rẹ̀ kò fi wọ́n ṣàlìjọ́nà àwọn ẹni rẹ̀. Olúwa jọ̀wọ́ dákun má pa fáwa, Olúwa dákun má pa fáwa kan dógbó kan tó dàgbà ká jẹun ọmọ kan dógbó kan tó dàgbà ká jẹun ọmọ. Subhana rabbika rabbil izzati wa laqad karramna. Baba àwọn mọ̀dúrù fẹ́ sọ gbólóhùn kan. Ṣé a ní ọ̀rẹ́ tí àwọn Sheikh wa tí wọ́n kún lé sí yẹn? Bóòrùn yẹn bá wọ sàkété tó dẹ̀hun tá à ń kún ní sàkété 1988 ni lọ́wọ́ sàkété 1988 ó sì ní ìdọ̀fí wọ sàkété nídìí ńlá 1987
mo wá ń Saudi mo wá lọ́lùdé mo padà sọ́hùn mo ń dọ̀hún lẹ́ẹ̀kan náà mo sick mo sick jẹ́ pé àárẹ̀ tó le gan mo wá lóṣù mẹ́rin tí kò sálàáfíà wọ́n á jẹ́ bànújẹ́ ńlá fún bàbá mo wá sọ pé bí tọ́kọ̀ ilé ní lọ wọ́n á ń ṣe déédéé hafla kan ṣẹlẹ̀ ní Markaz níparí 1987 sí 88 ìmú hafla tó ṣẹlẹ̀ ńgbà náà àwọn bàbá wa bí kí wọ́n tó dénjọ́ náà káwọn tó bọ̀ Nàìjíríà yagede èmi ti dé síbẹ̀ rẹ̀ láti mọ̀ ti síbẹ̀ rẹ̀ afa tó bá wá ń jọ́nà lọ́wọ́ ó ṣẹlẹ̀ àìsí nísì Hassan Farola òun ló fún mi ní làbárí ó ní jọ́nà lọ lójú agbo àwọn bàbá níbi tí ọ̀rọ̀ mi dùn adé bàbá mọ̀ wọlé náà Sheikh Abdullahi wọ́n ní mo tọrọ dọ̀ gbogbo àwọn afa tí wọ́n á jókòó jọ́nà ń pé ájì ṣùtù sani ó ní ìbànújẹ́ kan kọ́lọ́hún kó sọ ìbànújẹ́ náà kó sọ di ayọ̀ fún kí gbogbo àwọn afa níbi kí wọ́n ṣàdúrà fún wọn nígbà tí wọ́n sọ̀rọ̀ tí orin yìí náà fi parí ọ̀rọ̀ tó jọ́nà àfáànà wa jẹ́ gbà náà tó bá dé orin ẹ̀rọ jẹ́ Markaz gbà lórin yẹn ló ń káàkiri jẹ́ gbogbo bí kí orin làwọn yẹn mọ̀ nǹkan ọ̀pọ̀lọpọ̀ yẹn mọ́ sábà bí ẹ̀ ìgbà tí mo dé sílé bàbá wà ní ẹ̀mí dé sukútọ́ ni mo dúró sí ní wọ́n gbé mi sí bàbá wà ń sàkéde wọ́n gbọ́n kí mo dé ni ebi tí wọ́n bá dé dùn dé láàárọ̀ ọjọ́ kejì wọ́n rán àfáàní asánì yẹn wọ́n náà padà sáyége ẹgbẹ́ kọ́ lọ sọ fún mi dé pé àdúrà gbà ó ọmọ náà ti dé ìgbà tó ń wá bàbá láyége wá ń sọ fún àfàtúgbẹ́ ṣé ó ti gẹ́ ní ẹ̀ a ní ṣé ó ti ó ní wọn ò tí ì lọ pé àmọ́ nígbà tí wọ́n dé ni wọ́n gbọ́n pé ọ̀nà kò tí ì jó òun ìgbà tó ń dé tó ajẹ́ bàbá wa wá kú tọnu lọ́sẹ̀ wa rè mi nígbà àwọn délé àwọn gan ló wá gègé ẹgbẹ́ bó ti rí ọ̀ tó ń náà fáànì mọ́ wa àwọn gangan ni wọ́n wá orin rọ́bà náà bá àlàyé kè ọdún tó wọ̀ sàkété nìyẹn ìwà ọmọdún ti wà ní lọ́dọ̀ yín bí o àmọ́ ọdún tó wọ̀ sàkété nìyẹn Yorùbá nínú wàá sọ̀rọ̀ tiwa Yorùbá tó tẹ̀lé ànákàlẹ̀ Yorùbá yẹn lẹ̀ tí fún wa ẹ fún wa ànákàlẹ̀ ṣé àlọ́tà ọlọ́wọ́ pẹ̀lú wa. Ó kí gbogbo àwa tí àwa sí mo kí gbogbo wa pé a kú oríire lónìí Ọlọ́run tí ó ní kí ọjọ́ ilẹ̀ yìí mọ́ kó mọ́ bá wa láyé ọpẹ́ púpọ̀ ní jama èmi tí ń jẹ́ náà àti rí Mudirul Markaz ó tó ọdún méjì tí mo rán àfà Yusuf pé kó tá máa bá mi wò wọ́n kó sì máa ṣàdúrà fún wọn àwọn náà máa ṣàdúrà mi Ọlọ́run tó wá kádàrá pé a nípàdé báyìí Ọlọ́run máa ṣe yìí lópin oore wa mo kí Mudirul Markaz ẹ kú oríire ẹ kú gbígbàdúrà